Káàbọ̀ sí orí ètò gbogbo ìlú tí máa ń pẹ̀ǹgbẹ́ rẹ̀ tipẹ́. Ètò kan tí Ọlọ́run gbé kalẹ̀ fún gbogbo ọmọ Yorùbá. Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ Òpìtàn, Olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Àwọn èèyàn ń béèrè pé ó tó ọjọ́ mẹ́ta pé adúpẹ́ o bẹ́ẹ̀ ṣe ń pè wá, bẹ́ẹ̀ ṣe ń sẹ́ndì mẹ́sẹ̀gì pé ààrẹ ó ti pẹ́ ta ti rí yín ní orí agbágbé, ó ti pẹ́ ta ti rí yín lórí agbágbé. Àwa náà ò ní já yín ní ìtàn mọ́. Iṣẹ́ ni, iṣẹ́ tẹ́ gbélé wa lọ́wọ́ náà ni. Kì í ṣe ti àrùn, ti àìsàn kọ́. Àwa náà ṣe mọ̀ yí pé iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ nípa ìtàn náà ni ẹ gbélé wa lọ́wọ́. Ohun tó ń fà tó fi jẹ́ yí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà a máa ń kó ara ró nígbà tí ìwádìí bá ń lọ lọ́wọ́ kó tó di pé a jáde a bẹ̀rẹ̀ ètò padà. Mo rí ẹ̀ńbẹ́ Abídèmí Rájí kó àbọ̀ sórí ètò. Ara àwọn olólùfẹ́ wa dáadáa nù Abídèmí Rájí. Àwọn eléyìí Ọlọ́run ló mọ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ Ààrẹ Òpìtàn tó. Ọlọ́run nìkan ló lè mọ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ Ààrẹ Òpìtàn tó. A bá ti wà online báyìí, Abídèmí Rájí lẹ́ẹ̀kọ̀kọ́ bá ń bẹ̀ tó ṣe pé wọ́n ó ti wọlé. A ti wọlé sórí ètò. Mo rí ẹ̀ńbẹ́ Owólabí Kúnlé, àwọn náà ti wọlé bẹ̀. Àyè tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí TikTok náà ń kí yín o. Bẹ́ẹ̀ ṣe ń wà lórí Facebook náà lẹ́ẹ̀ máa rí wa wò lórí TikTok. Àwọn ọ̀rọ̀ pọ̀ tá a mẹ́nubà bété. Ń ṣe kánkànkàn bí àṣà bàbá mi, ọmọ Àdábánijà, Kọ́lá Olóòtú. Ń ṣe kánkànkàn bí awọ bàbá àsọ̀nà. Àti ẹ̀mọ̀ àwọn tó fún bàbá mi ní ẹlẹ́ẹ̀mú. Bàbá tí Mọ́gàjílé Adésún, àwọn náà ń dá sóbò, wọ́n ń dá gọ́gọ́gọ́gọ́gọ́. Bàbá ọmọ pé ẹlẹ́ làwọn èmi tí mo gbọ́n àwọn ọmọ tí mo ń bẹ́ ta ẹ̀mọ́ ìjọ wọ́n mọ̀ burú ju tiwa lọ. Bàbá mi àwa lẹ́rù pa burú ẹ ráwa wo àwọn ọmọ táwa bí àwa ò rí wọn wò bẹ́ẹ̀ ṣe wà wá àwọn ọmọ tó lè jù wá lọ la bí. Bàbá mi lọ patí àwọn ẹlẹ́wọ̀n sì mọ̀ sọ bàbá yóò bọ́mọdé ṣe kò bọ́mọdé ṣe wọ́n tó lọ patí. Kẹ̀tí wàá mọ̀ gbogbo tẹ́ ẹ dámọ̀ tẹ́ ẹ kó bẹ́ àwọn òróró tẹ́ ẹ dámọ̀ kẹ̀tí ọ̀rá mu díẹ̀ jẹ́jẹ́. Sóbò leléyìí o. Bàbá mi kọ́ lolóòtú náà gbé àwọn náà ń dá gọ́gọ́ wọ́n rí pé tutù wọ́n mú nǹkan tán. Dẹ́rẹ́bà bàbá tó ṣe pé ara wọn lẹ́ẹ̀dẹ́ tó sì jà kàkóso bàbá ẹ má débẹ̀ o sóbò kọ́ o sóbò ni. Bàbá mu sóbò bàbá mi kọ́ lolóòtú ọ̀bà pé wọ́n èé mu sóbò bàbá mu sóbò. Ẹ bá rí bàbá mi kọ́ lolóòtú ẹ lé wọn mọ sọ́ra fún sóbò mímu o. A fi ń rìn èyí a fi ń kí wa kú àbọ̀ sórí ètò bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa ṣe ẹ máa pín àwa tá a wà lórí TikTok ẹ máa bá wa power tap àṣegan ò bẹ́ẹ̀ ṣe adúpẹ́ lọ́wọ́ wa bá a ṣe ń béèrè wa. A rí i pé ètò tí a fẹ́ ṣe ní December 28 ó ti ń súnmọ́ àdẹ̀fẹ́ yẹ gẹ́gẹ́ bí àwa náà ṣe máa fẹ́ yẹ ètò yìí. Ojúṣe gbogbo ọmọ Yorùbá ni gbogbo ọmọ Yorùbá ni. Adúpẹ́ nẹ́tíwọ̀kì wa náà tó ń dà wá láàmú Starlink tó ṣe yí pé owó iyebíye náà la tó fi rà. A tó ti ra Airtel míì náà ní ìjọ Saturday tó lọ ni wọ́n bá wa install rẹ̀. Òun tó ní booster ó ní router ó wà ń ta router ó wà náà ní gbogbo ẹ̀ náà la tó sà ń lò mọ́ra wọn. Kẹ́ ẹ bá lè máa gbádùn wa yìí náà ni lórí bẹ́ẹ̀ ṣe máa gbádùn wa yìí náà ni gbogbo ohun tí à ń ṣe. Torí náà bó ṣe ń rí bẹ́ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ni ẹ bá wa faradà. Wọ́n ní apá ibi tí Starlink wà iná ẹ̀ ni ò ṣe. A sì lè gbé kọjá ibi tí yóò bọ̀ sí studio. Ìṣòro kan tá a nínú kò lè kọjá ibi tí yóò súnmọ́ studio torí pé studio yìí la ti fẹ́ lò. Studio ṣe é gbé kúrò níbi tó wà. Bó ṣe rí náà nìyẹn. Adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ máa bá wa tẹ love, ẹ máa tẹ like, ẹ máa bá wa share ètò yìí, ẹ máa bá wa share ètò yìí. Àkọ́kọ́ bá a ṣe sọ fún wa December 28 ó ti súnmọ́. A fẹ́ tún sún ètò yìí síwájú. Ojúṣe gbogbo àwọn ọmọ Yorùbá náà ni pé kẹ́ ẹ bá wa dá sí i.
ètò tá a fẹ́ ṣe ní December 28 ojúṣe gbogbo wa náà ni. A dúpẹ́ lọ́wọ́ àwa tá a ti dá sí, àwa tó kù náà tá a tún fẹ́ dá sí. GTB Bank náà ni à ń lò, GTB Bank là ń lò. Account number náà ni 0725943605. GTB Bank account number ni 0725943605. Laji Abbas náà ni a bá ní orí rẹ̀. Ẹ bá wa dá sí ojúṣe gbogbo ọmọ Yorùbá jákèjádò tìbútòrò àgbáyé nítorí pé ètò tàfẹ́ jẹ́ mo fẹ́ pín nọ́mbà account number yẹn síbẹ̀ náà ni kó tó di pé ẹ ti mọ̀ pé tá bá ti wọnú ètò èmi ti máa ń gbàgbé ara mi tá bá ti wọ orí ètò mo ti máa ń gbàgbé torí pé n tí àwa ṣe là ń gbájúmọ́ táwa ṣe ni à ń gbájúmọ́. Ẹ ṣé gan ni GTB Bank náà ni fẹ́ lẹ́ẹ̀kan sí 0725943605. Laji Abbas náà lábàá lórí GTB Bank náà ni account number tá à ń lò àwọn tá a bá fẹ́ dá sí ètò tá a fẹ́ ṣe ní December 28. Ètò oníbẹ̀ta náà ni ètò náà. Bítàn wa ò ṣe ní parẹ́, báṣà wa ò ṣe ní parẹ́, iná ló jẹ wá ní ogún. Àwa náà tá a jẹ́ olólùfẹ́ náà lákọ̀ọ́kọ́ gbé báwọn tó tiẹ̀ jẹ́ lómi ò bá wa dá sí ẹ jẹ́ á gbé nǹkan wa torí pé àwa náà ni agbójúlé, àwa náà láfọkàntán. Àkọ́kọ́ níbo la bá ti bẹ̀rẹ̀ o tọ́ra àwọn nǹkan tó súyọ ó pọ̀. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ní ti tó ṣẹlẹ̀ ní ìjẹta sánà. A ti yan ìmáàmù àgbà ìlú Ọ̀yọ́ lẹ́yìn tí ikú bàbá yèyé Aláàfin ọba Abímbọ́lá Hakeem Ọwọ́adé Ẹlẹ́wùẹ̀tù tí wọ́n yàn fún wa. Yíyan ìmáàmù yìí, ikú bàbá yèyé Aláàfin wọ́n gbé àwọn àfáà dìde pé ẹ̀yin àgbààgbà fáà ní ìlú Ọ̀yọ́ ẹ sara yín jọ. Àwọn ìdílé báyìí náà ni wọ́n ń jẹ ẹ wo ta ló kójú òṣùwọ̀n tí ó jẹ ìmáàmù fún wa. Ìtàlẹ́yìn tó kójú òṣùwọ̀n tí ó jẹ ìmáàmù àgbà ìlú Ọ̀yọ́. Pé tọ́rọ̀ bá ti rí báwọn àwọn bòmíì ń bẹ tó ṣe wípé bí sáfù bá ṣe wà níwájú mọ́sálásí láwọn bòmíì ilé àwa ni àkọ́kọ́ jẹ ìdílé wa wọ́n ti ń jẹ a máa ṣẹlẹ̀ láwọn ìdílé míì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. So lẹ́yìn ìgbà tí wọ́n gbé àwọn èèyàn kalẹ̀ tí wọ́n gbólọ́wọ́ bọ̀ ilé akéwùgbẹ̀rú iná ni wọ́n ti mú ìmáàmù. Ilé akéwùgbẹ̀rú wọ́n sì mú Barrister Bilal Akínọlá Hùsénì Ògúnbàdòwú tó ń ṣe akéwùgbẹ̀rú. Barrister Bilal Akínọlá ni wọ́n yàn ní ìmáàmù. Ẹni tó kàwé ni Barrister àgbàdo àti ẹ̀tìgbọ́ Barrister ti mọ̀ pé lọ́ọ̀yà ni ẹni tó kàwé ni tó kàwé gboyè nípa ìmọ̀ òfin òun ni bàbá wa tí wọ́n yàn. Wọ́n kẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ti ṣiṣẹ́ ṣùgbọ́n tó jẹ́ kókó náà ni pé Mahadul Arabi ní Ìbàdàn ibẹ̀ náà ní ilé kéwú tí wọ́n lọ. Wọ́n tún láwọn àfáà tí wọ́n á kọ́ wọn tó ṣùgbọ́n ilé kéwú tí wọ́n ti jáde kí wọ́n tó máa tẹ̀síwájú lọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ mi náà Mahadul Arabi ní Ìbàdàn ni wọ́n lọ. Lẹ́nà mo fi ń kí Dr. Naziru Muritado ní Mahadul Arabi ẹ kú oríire. Mo sì ń kí bàbá wa náà Barrister Bilal Akínọlá ìmáàmù àgbà gbogbo Ọ̀yọ́ mo kí yín kú oríire. Yíyàn tí wọ́n yàn yín sí ìmáàmù mo kí yín kú oríire. Yíyàn tí wọ́n yàn yín sí ipò ìmáàmù. So yíyàn wọ́n àìdù ìmáàmù. Mo rí fọ́nrán kan tó jáde níbi tí ìmáàmù àgbà Ọ̀yọ́ tòní torí wọ́n ti wé wọn láwàní lánàá àwọn ni wọ́n kì í jímọ̀ fún alọ́yọ̀ lónìí báyìí àti Ustaz Yusuf Adépọ̀jù tí wọ́n ti jọ ń sọ̀rọ̀. Tẹ́ bá gbọ́ ní tí ò jẹ́ kí n tí ìfini lè sọ̀rọ̀ ní pé ọ̀rọ̀ tí bàbá yìí sọ ń bẹ̀ náà ni wípé àwọn ò fẹ́ jẹ ìmáàmù nítorí kíní àwọn fẹ́ fi gbé ẹ̀sìn ga ni kì í ṣe nítorí pé a fẹ́ ayé àbí owó àbí àti di ẹran mọ́lẹ̀ wájú yín torí fọ́nrán yẹn gbà tí fọ́nrán yẹn jáde so mo rò pé May inú oṣù karùn-ún wọ́n ti sọ ọ̀rọ̀ yẹn inú oṣù karùn-ún ni wọ́n ti sọ̀rọ̀ àìdù ìmáàmù bí wọ́n bá yàn ní ìmáàmù ni
irú ẹ̀ ní tí wọ́n fi yan bàbá wa barrister Bilal Akínọlá Hussein ní imam. Kábíyèsí lẹ́yìn ìlú Ìbàdàn nìkan gbogbo tìbútòrò ilẹ̀ Yorùbá tó fi dé Ìlọrin, ìlú Ìbàdàn nìkan lọ́ba yìí tí yan ìmáàmù fún wọn, ọba yìí bá wọn dá sí yíyan ìmáàmù. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ilẹ̀ Yorùbá ọba ni, torí mo ti ṣàlàyé èèyàn náà fún wa, kì í yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Àwọn àfáà wọn ní í ṣe púpọ̀ pẹ̀lú àwọn ọba nílẹ̀ Yorùbá. Sẹ́rí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó mọ̀ tán, ṣùgbọ́n àwọn ò ní fọwọ́ lẹ́rán kẹ́ ẹ bà ìtàn jẹ́ torí pé ẹ mọ̀ nǹkan kan bí ìtàn òpè níyín. Sẹ́rí láti ilẹ̀ ọ̀rọ̀ religion ó fẹ́ kó bá ìtàn. Ẹ lọ wo ìparí ìwé Reverend Samuel Johnson fún rẹ̀. Ẹ lọ wo ohun tó fi parí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń kọ tó ń sọ ọ̀rọ̀ religion ń wọ̀. Ṣùgbọ́n tó bá fẹ́ kọ ìtàn kò gbọ́dọ̀ wà bias. Lọ́pọ̀lọpọ̀ gbà yóò sọ bẹ́ẹ̀ lè ṣe rí ni nígbà tó di ọ̀rọ̀ Ajami tá a fi ń kọ nǹkan ọ̀sọ́ nínà pé nílẹ̀ Yorùbá o wọ́n ti ń kọ nǹkan, àwọn àáfàá ti ń kọ nǹkan kí Gẹ̀ẹ́sì ò tó dé. Ìmọ̀ mọ̀ọ́kọ mọ̀ọ́kà ọ̀dọ̀ àwọn àáfàá ló wà. Reverend Samuel Johnson náà kọ sínú ìwé rẹ̀. Ń wo péjì ń tó bá wa post ẹ̀. Reverend Samuel Johnson náà kọ sínú ìwé rẹ̀. Àwọn tá à ń darapọ̀ mọ́ wa lórí TikTok ẹ máa bá wa power tap ẹja wọ 50,000 tọ́dọ̀ ní bá parí ètò ẹja wọ 50,000. Now tí ń jẹ́ pé àwọn àáfàá yìí ni làwọn ọba máa ń lò gẹ́gẹ́ bíi pé àwọn eléyìí onímọ̀ ni wọ́n máa kọ wọ́n máa kà. Ó ti wà tipẹ́. Islam ilẹ̀ Yorùbá ó ti wọ ẹgbẹ̀rún ọdún kan sángílítì ní Islam ilẹ̀ Yorùbá. Ẹni mo fi fún wa ní ìwé tí mo fún gbogbo wa, Preaching of Islam, eléyìí tí Anna Thomas Walker tó kọ. Òun náà jáde sílẹ̀ kọ́ torí ọdún 1913 ni wọ́n tẹ ìwé ẹ̀ jáde. Ó ti kọ̀wé ẹ̀ ti pẹ́ 1913 wọ́n tẹ̀ jáde. Òun náà dákọ̀ òwe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìwádìí míì tó ti lọ. Ló fi wá sọ ìgbà tí Islam ti wà lókè. Ló fi wá dákọ̀ 11th century pé ní Islam ti dé Ilé Ifẹ̀. Nínú ìwé ẹ̀ tó pè ní Preaching of Islam, Anna Thomas Walker kọ ọ̀pọ̀lọpọ̀ òwe nípa gbogbo continent. Ó kọ nípa Africa, ó kọ nípa West Africa. Lọ́wọ́ aṣọ ń bẹ̀ mo ti fún wa ní PDF ìwé yẹn, Preaching of Islam, mo ti fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn. Lọ́wọ́ aṣọ pé 11th century o ìní Islam ti dé Ilé Ifẹ̀. Ìyẹn ni pé 1000 AD. Ni pé ẹ̀rọ ẹgbẹ̀rún ọdún kan sẹ́yìn nù tó ń sọ nípa Islam ní Ilé Ifẹ̀. Ṣùgbọ́n kò ráyè jókòó dáadáa. Bó ṣe jẹ́ pé ó ti ráyè jókòó láwọn bíi Borno tí wọ́n ń jẹ́ pé àjọ jẹ́ nǹkan náà. Tó ráyè jókòó ní Mali tó jẹ́ pé àjọ jẹ́ nǹkan náà. Torí ìgbà tí òyìnbó ṣe fibroid àbí kí lorúkọ òyìnbó yìí Fabio àbí kí lorúkọ rẹ̀ tóun lọ sí Mali. Ó wá dé Mali. Ó wá rí àwọn oríṣiríṣi àwọn ère, àwọn nǹkan ọ̀ṣọ́ tó ṣe pé àpèjúwe irú ẹ̀ ó ń rí pé láàrin yìí náà lẹ́yìn ìgbà tó ń kúrò ní Europe tó ń kúrò ní Greek, ibi tó ń ti rí àwọn nǹkan àràbá èyí tó jọjú òun náà ní Egypt. Ṣé ẹ̀yà kan nínú Egypt lẹ́yìn tẹ́ wà ní Mali àbí bólẹ̀ ti wá ẹ̀bàlẹ̀ àwa tẹ́ ń wò yìí o. Àwọn ẹ̀yà sì ní kókó wọn bẹ̀m̀bẹ̀. Àwa tá ń wò yìí a ní ilé. A ṣe àwọn èèyàn ti Egypt. Ibi tá a ní iná ní Ilé Ifẹ̀. Ifẹ̀ lọ́dọ̀ wa. Iná ni ó fi wá gbéra tó wá sí Ifẹ̀. Nígbà ó débẹ̀ gbogbo tó rí sẹ́mọ̀ wọ́n yẹ tí ìjí ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí wọ́n ṣe jí nǹkan kó ń fẹ́ àti tìmí tí wọ́n tà. Wọ́n jí àwọn kan náà tà àwọn kan. Dé mọ́ ọ̀rọ̀ ọjọ́ míì ni
jọta ń bọ̀ afọ̀rọ̀ fẹnu wọn ya bí aṣọ ń bẹ àṣálù koro àwòdì lù koro àwòdì yín ọmọ pẹ́yẹ ó dàgbà erékeré wo la wá bá débẹ̀ tẹ́yẹ wá ń tù yẹyẹ àwòdì yín ọmọ pẹ́yẹ ó dàgbà torí pẹ́yẹ kéré mò ń bọ̀. gbogbo ìgbà tẹ́lẹ̀ máa halẹ̀ ó ti kọjá ìgbà tí yìnyín tí ì di òòṣà ìtàn ṣùgbọ́n nígbà tí mo ti di òòṣà ìtàn yìí èmi ò wá ẹnu mi ti wá dẹnu àṣẹ ojú mi ti dojú àṣẹ etí mi ti dotí àṣẹ ọkàn mi ti do ọkàn àṣẹ. bí mo ṣe ń rí ọ̀hún mò ń rí yìí níbi ìtàn ṣùgbọ́n táwa ń lépa ni wípé ká lórí parí láyé ànábì Ìsá Jesus Christ kò tó mi lọ́jọ́ orí tó fi fayé lẹ̀ at age of 33 years Ìsá ò tó mi lọ́jọ́ orí ó sì nípa òun náà ló wà níjọ tíjọ rẹ̀ kárí ayé ibi tóun náà gbọ́ rí àìmọye ìlú tí wọn ètí ìdálẹ̀ nígbà tó wá tó fi lọ tí gbogbo ìlú wa ti tàn káyé lónìí tó kọ rẹ̀ ọ̀parẹ́ ipa rẹ̀ ní ká ní láwùjọ ládùúgbò nílùú lórílẹ̀-èdè lágbàáyé. làwọn wá délé Ifẹ̀ lọ́wọ́ aróríṣiríṣi nǹkan ṣùgbọ́n gbà ó débẹ̀ àwọn bàbá wa tó bá sáà ti lọ gbogbo tí wọ́n bá kò sáwọn mímọ́ rẹ̀ mọ́. ìbéèrè táwa béèrè ni wípé àwọn bàbá wa ló ṣe àwọn nǹkan wọ̀nyí kí ló dé tó ṣe pé àwọn táwọn òyìnbó jọ ń bá lọ́gọ́rùn-ún ọdún 5 sẹ́yìn ni ọgọ́rùn-ún ọdún 6 sẹ́yìn ni ẹgbẹ̀rún kan ọdún sẹ́yìn ni èyí tó kéré jù ní tàwọn British ni o 2 ọdún sẹ́yìn ni o èyí tó tún tẹ̀lé tàwọn Portugal ni o 6 ọdún sẹ́yìn ni o tí gbogbo àwọn àgbà tí wọ́n bá wọn tí wọn ò fi lè sọ báwọn bàbá wa ṣe ń ṣe àwọn ère onídẹ. kí ló dé tó yẹ pé àwọn ọmọ wọn tí wọ́n bá àwọn àṣẹ́kùbọ̀ wọn kò yé wọn mọ́. iná ni ìjàmbá tó bá Ilé Ifẹ̀ tí Ilé Ifẹ̀ lọ fáá tẹ́nìkan kì í fẹ́ mẹ́nu bà nù tàn bẹ́ẹ̀ bá sì mẹ́nubà kò sí tọ́pọ̀lọpọ̀ yẹn fi mẹ́nubà bẹ́ẹ̀ bá mẹ́nubà àwọn tí wọ́n ń jẹun wọ́n sáré bẹ̀rẹ̀ irọ́ ni àwọn sì ń pa àlọ́ wọ́n sì fẹ́ ká gba àlọ́ tí ń dojú ti gbogbo ayé gbọ́. ẹ dákun gbogbo àwọn ọba wa 93 ni o mẹ́tàdínlọ́gọ́rùn ni o ẹ̀foríjì mi 94 tàbí mẹ́tàdínní 93 náà ni ó jẹ́ ẹ̀foríjì mi tàbí ẹ̀tàdínlọ́gọ́rùn ọba. so bó làwọn ṣe lo sáà wọn. bó wọn ṣe lo sáà wọn. Táíwò Òtítì ó ní Jésù ò níjọ wọ́n bá dájọ́ sílẹ̀ ó níjọ àwọn aláṣọ funfun àwọn ọmọ 12 tó ń tẹ̀lé ń kọ́ ìjọnu àwọn 12 tí wọ́n ń tẹ̀lé wọ́n mú àwọn 12 láti ìran Ísírẹ́lì 12. Abraham òun èso ọmọ Jerusalem mo sì ń bọ̀ ń bẹ̀ lónìí náà. Húrì láti bí Abraham ní ibi tí ó di Iraq lónìí ìlú ẹ̀nu. Ó wá níṣòro nígbà tí àwọn Fárísì ń bẹ láyé Nàbúkàdínẹ́sárì àwọn ọba bẹ́ẹ̀ lọ àwọn Nàmúrúsù òun bá ọba Nàmúrúsù
tí Yorùbá àpà wá yí sí Lámúrúdu. Namrus tó ń bá tí wọ́n jọ fa ọ̀rọ̀ tó sá kúò ó wá sí Áfíríkà, ó wá sí Egypt. Egypt ló wà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tó ń padà sọ́dún ìlú ẹ̀. Ó bí ọmọ méjì, ó bí Ismail, ó bí Isiaq àti Ismaila. Látara Isaac ló wá bí Jákọ́bù àti Ísọ̀. Jákọ́bù ńlá wá fún ní nickname lákábù tá ń pè ní Israel ń bẹnu Genesis chapter 32 verse 28 bẹ́ẹ̀. Òun ńlọ wá bí àwọn ọmọbìnrin, ṣùgbọ́n àwọn ọmọkùnrin rẹ̀ tí wọ́n rólé fún wọn jẹ́ 12. Nínú àwọn ọmọkùnrin rẹ̀ náà ni Joseph wà, ìní Benjamin wà. Judea wọ́n lọ bámbámbámbámbám láwọn ọmọ rẹ̀. Àwọn méjèèjìlá náà wà ní ìran Ísírẹ́lì méjèèjìlá. Ìgbà Jésù wá dé. Iná ló jẹ́ pé tí wọ́n bá ṣe wọ́n pé 12. Níbi tí wọn bá ti ní rí ẹ̀yà kan tí ó darapọ̀ mọ́ wọn, wọ́n lè wá mú 2 nínú ẹ̀yà míì tí wọ́n ṣàfi jẹ́ 12. Kìí ṣe pé àwọn ọmọ ẹ̀yìn Jésù wọ́n ju 12 lọ o. Tọ́ọ̀ bá gbọ́ ní tí Bíbélì ń wí lọ wọnú Jọ́ọ̀nù yóò tún sọ fún ọ pé Jésù láwọn ọmọ ẹ̀yìn 72 míì. Àwọn àgbà ní 12 ó tún ní 72 míì. Gbogbo ọkọ wọn ló sì ń bẹ. Ìjọnu àwọn ọmọlẹ́yìn ẹ̀nu. Torí náà Táíwò Òtítì àlàyé díẹ̀ nu lórí èèyàn. Àyè díẹ̀ nu. Àwọn wá dé ó tún fẹ̀. Wọ́n bá wa táà mọ̀ kankan pa táwọn bàbá wa fi ilẹ̀ mọ́. Ẹ rí pé táwa náà bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú míì tẹ́ bá débẹ̀ àbáwọn bòmíì tẹ́ bá fẹ́ kọ́lé ẹ máa gbé egun tẹ́ bá ṣe foundation lémi wọ́n lè wú egun òkú jáde, wọ́n lè gbé ọlọ jáde, wọ́n lè gbé ìkòkò jáde, wọ́n lè gbé nǹkan ìṣẹ̀ǹbáyé míì jáde tẹ́yìn òní káàkó tó ráwọ̀ kákún ìjọba àwọ̀ òsì ní láárí lórí ẹ̀. Ọlọ báà náà ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wá ń wá ọ̀rọ̀ ìsìláàmù ó ti wá pẹ́ lọ́dọ̀ wa débi wípé àwọn tó kọ́kọ́ mú ìsìláàmù wá tí wọ́n migrate pẹ̀lú ìsìláàmù wá wọ́n jókòó nígbà tí èsè pógun ni wọ́n fi kó ìsìláàmù wá wọ́n wá kó wa lẹ́rú. 100 ọdún kìíní lọ, 100 ọdún kejì lọ, 100 ọdún kẹta lọ, wọ́n ń parẹ́ mọ́ àwọn ẹ̀yà tí wọ́n wá bá. Wọ́n parẹ́ mọ́ àwọn ẹ̀yà yẹn. Àwọn náà di lára àwọn ẹ̀yà wọn. Wọ́n di ara ẹ̀yà wa tán. Ṣùgbọ́n ìsìlámù àkọ́kọ́ tó kọ́kọ́ dé Ilé Ifẹ̀ léyìí tí a nà Thomas Walker sọ nínú ìwé rẹ̀. Èyí ò ní kẹ́sì kọ́. Tẹ́ bá lọ wo ìwé rẹ̀ náà tó pè ní Islam in West Africa. Anos Thomas Walker ó tún ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ńbẹ̀. Islam in West Africa. Ọ̀tọ̀ ni preaching of Islam. Gbogbo ọ̀rọ̀ nípa Islam láyé ló mẹ́nu bà. Eléyìí tí sì ń tọ́ka sí ń bẹ̀. Ń tọ́ka sí ẹ̀yà Yorùbá léyìí tó já mọ̀ pé ìran wa pẹ́. Ìran wa sì fálù nínú ìtàn ayé. A ní kìmí nínú ìyàwó ẹ̀tẹ̀ tí wọ́n ẹ̀sẹ̀ tó bá wá sí i.
Ọlọ́run ni ó kù ṣàánú wa Nàìjíríà. Àtúnfẹ́ wò tí Airtel yẹn bá load bóyá ká bọ́ sórí Airtel tí wọ́n tún ẹ̀sẹ̀ tá a tún ẹ̀sẹ̀ sí. Nínú àwọn ìwé bẹ́ẹ̀ à ń rí àwọn ìtàn, ṣùgbọ́n Islam tí tó ń sọ tí àna Thomas Walker sọ ọ̀kọ̀ọ̀kọ̀ parẹ́. Kí ló jẹ́ ó parẹ́? Kò ráyè jókòó. Ẹ̀ẹ̀kejì, ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí Islam dé ńgbà náà generation méjì bíi mẹ́ta wọ́n ń parẹ́ mọ́ àwọn èèyàn ìlú lára. Ó ń jẹ́ pé minority làwọn tó ń ṣe Islam láti bí ẹgbẹ̀rún ọdún bọ̀. Ṣùgbọ́n ńgbà tó yá tó di wípé ilé ń kan lé ẹ̀dẹ̀ ń kan ẹ̀dẹ̀, àwọn ọba wa bẹ̀rẹ̀ sí ní ṣe àmúlò àwọn àfáà ọdọyọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ ìtàn wọ́n máa ń pẹ́ bẹ́ẹ̀ lẹ̀. Èmi ò mọ ìdí o pé ká sòdodo ọ̀rọ̀ tí fi máa wá ní wá lára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń sọ ìtàn wọ́n máa ń pẹ́ ibẹ̀ lẹ̀. Níbo náà wọ́n sì ń pẹ́ lẹ̀? Wọ́n ń pẹ́ ìtàn ìbáṣepọ̀ àwọn àfáà nínú mọ́sálásí. Wọ́n máa ń pẹ́ lẹ̀. Nígbà tó wá di wípé ọ̀rọ̀ pé àwọn ará òkè ọya, àwọn Haúsá wọ́n ń kọ tírà ní sàmánì tá a lò lọ, sẹ́túrì tá a lò lọ, ọ̀tẹ̀ Ìlọrin ò ní bọ́ lọ́wọ́ wa. Wọ́n ń dọwọ́ bu ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹ̀rí pẹ̀lú ẹ̀ náà ni ìwé tí mo máa ń sọ fún wa ń gbà lọ́pọ̀lọpọ̀ gbà, ìwé tí Sir Ahmadu Bello kọ tó pè ní My Life ní ọdún 1962. 1962 lọ́kọ́ àbí ọdún àbọ́sà àkọ́dún méjì tí wọ́n pa ẹ̀jẹ̀ ìwò ọdún kí 19 kí ni Sir Ahmadu Bello kọ 1962 náà ni. Iná ló kọ ìwé náà tó pè ní My Life kí wọ́n tó wá pa ọ̀nà sí 1964 kọ́ wọ́n pa àbí 1966 tàbí 1966 ni wọ́n pa wọ́n gbà táwọn Ìgbò tí wọ́n dìtẹ̀ gbàjọba tẹ́ fi pa wọ́n. Islam àwọn ìlọ́wọ́ àfàpẹ́tẹ̀ bá wá dé àwọn ìlú ńgbà táwọn ọba wá mọ rírì wọn. Mọ́sálásí jímọ̀ ìlú, gbogbo ìlú ìṣẹ̀ǹbáyé láyé mò ń sọ o, gbogbo ìlú ìṣẹ̀ǹbáyé láyé mọ́sálásí jímọ̀ ìlú kì í jìnà sáàfin ọba. Láàrin òpó ọ̀nà méjì náà ni, láàrin òpó ọ̀nà méjì, èyí tó bá wá jìnà jù kò gbọdọ̀ kọjú òpó ọ̀nà mẹ́ta, èèwọ̀ ni. Láàrin èyí ò ní wípé kò gbọdọ̀ ju láàrin 30 mítà sí 60 mítà, tó bá wá pọ̀ jù 90 mítà ẹ ti rí ààfin ọba. Tẹ́ bá ti rí mọ́sálásí jímọ̀, èyí ní ẹ lọ sí gbogbo ìlú ìṣẹ̀ǹbáyé lónìí, má béèrè ààfin. Tó bá sáà ti rí pé mọ́sálásí jímọ̀ lúrè tó ti rí sóró rẹ̀, ó ti rí i pé ààfin ò jìnnà mọ́. Bọ́ ọdẹ lu Èjìgbò ọba bẹ́ẹ̀, bó ọdẹ lè Ifẹ̀ ọba bẹ́ẹ̀, bọ́ ọdọ Ọ̀yọ́ ọba bẹ́ẹ̀, gbogbo àwọn ìlú ìṣẹ̀ǹbáyé bó ṣe rí nù. Láwọn ìlú ìṣẹ̀ǹbáyé jọ̀n bẹ́ẹ̀ ṣe bá mi. Bó ṣe wá wà ní Ọ̀yọ́ nù tó di pé wọ́n wá ń kéwú. Kéwì tèyí tó wá kẹ́yìn wọlé ọgbà ọ̀wàdù àwọn tápà wọlé. Àwọn tápà tá ń pè ní léhùn pé àwọn tó súnmọ́ òkè ju àwa lọ. Àwọn léhùn pé àwọn tó súnmọ́ òkè ju àwa tá a wà lọ́wọ́ ìsàlẹ̀ yìí lọ. Ìsúnmọ́kè tiwọn, àwọn Borno, àwọn Haúsá, àwọn Gàmbàrí wọ́n bá wọn ṣe. Gbogbo ìtàn àwọn gòbírí tẹ́ẹ̀bà rí dọ́là ọ̀sẹ̀ àwọn gòbírí gbà pé kan náà làwọn àtàwa. Wọ́n ti ń pè ìrun jímọ̀ ládùúgbò mi.
bákan náà ìní àwọn bẹ́rìbẹ́rì wọ́n gbàgbé kan náà ní wá ṣáájú káwọn Fúlàní tó wá da gbogbo ẹ̀rù tó fi wá dé ọ̀dọ̀ àwọn Borno. iná ẹ̀ ló jẹ́ pé ńgbà tí Reverend Samuel Johnson kọ ìwé rẹ̀ ó pè wọ́n láwọn Kúkàwà. iná ẹ̀ ní ìlú wọn kápítà àwọn ńgbà náà tí wọ́n lò. bí Fúlàní sì ṣe dá àwa láàmú náà lọ́yọ̀ọ́lé tọ́sẹ̀ sí ọ̀yọ́lé ìyún ọ̀yọ́ ọ̀rọ̀ ọ̀yọ́ àjàká ìyóòwù ká ẹ pè lọ́yọ́ àjàká ẹ pè lọ́yọ́ ọ̀rọ̀ ẹ pè lọ́yọ́ọ́lé. bẹ́ẹ̀ mọ Fúlàní ṣe dà wá láàmú bẹ̀ iná ṣe nílẹ̀ Tápà iná ṣe nílẹ̀ Gòbírí iná ṣe nílẹ̀ Bẹ́rìbẹ́rì lọ́dọ̀ àwọn Borno. ọ̀dọ̀ àwọn Gòbírí sì lọ́sẹ̀ Fúlàní gbà wọlé láwọn Fúlàní làwọn Gòbírí ni. ìní ń jẹ́ wípé àwa ń bá bọ̀ bẹ́ẹ̀ àwọn àfáà ìwá ní ìmọ̀ kíkọ nǹkan àléfùbá tàṣà wọ́n fi ń kọ nǹkan ní Yorùbá wọ́n a sì máa fi kọ́ Lárúbáwá àwọn àfáà gbọ́ Lárúbáwá níwọ̀n bí wọ́n ṣe gbọ́ wọ́n sì ń lo èdè Haúsá tó jẹ́ èdè ọjà general language ṣáájú káwọn àwọn Fúlàní ó tó dé wọ́n gbà gẹ́gẹ́ bí èdè torí tó jẹ́ kí èdè ó tún rìn iná ní ìgbà tí àjẹbìnrin tó torí gbogbo àwọn ọba ọkùnrin ilẹ̀ Haúsá lórí ba àjẹbìnrin là ń pè iná ní Àmínátù obìnrin ni ìlú tó lò náà lọ́pàpà wá di sáríà lónìí ó lágbára ṣùgbọ́n bá a bá ń jẹ ìfà ká ṣọ́ra ìfà máa fani lápò ya ìyìn tó pàpà wá kó bálẹ̀ Yorùbá látara ọjà tó jẹ Àmínà torí gbogbo àwọn èèyàn ètí wọ́n sọ fún wa ní pé ńgbà táfànjáde gbogbo àwọn Gàmbàrí àwọn Haúsá àwọn kinní kan tí wọ́n ń ṣe ẹrú lọ́dọ̀ àwọn Yorùbá gbogbo wọn kú òun bẹ́ẹ̀ wọ́n lọ darapọ̀ mógun Àfọ̀njá àwa ní béèrè pé kí ló mú wọn dọ́dọ̀ ilẹ̀ Yorùbá tẹ́ fi dẹrú àwọn Haúsá fi ń dẹrú lọ́ndà ilẹ̀ Yorùbá ṣáájú káwọn Fúlàní ó tó dé ni wọ́n ti ń ṣe mo sì ń bọ̀ ń bẹ̀ Àmínà ló ń jagun ó ti tẹrí gbogbo àwọn èèyàn bá ní lọ́wọ́ gbógun wá sílẹ̀ lé ìpínlẹ̀ Tápà. ó gbógun wá àwọn Tápà ṣẹ́gun rẹ̀ ìlú wọn tó ẹbí tó wà pọ̀ wá di Ìdá lónìí ibẹ̀ wọ́n pa sí wọn ò jáwọn Haúsá gbókù rẹ̀ lọ torí lẹ́yìn ìgbà tó gbalẹ̀ tiwọn tán ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ jàǹbá tó ṣe ilẹ̀ wa tó ṣe ẹgbẹ́ mo ti sọmọ nílẹ̀ Yorùbá bẹ̀ ṣáájú Tàmínà ni wàhálà àti ilẹ̀ Òwu ló ti ọkọ̀ ṣẹlẹ̀ tipẹ́ àṣẹ́kùbà àwọn tó lo bẹ́ẹ̀ iná làwọn lè ń pe làwọn wá pa wọn ò jẹ́ wọn gbókù ẹ̀ lọ wọ́n sin síbẹ̀ sínú igbó ń bẹ̀ àwọn nínú wọn tí wọ́n kó lẹ́rú wọ́n ta ọ̀pọ̀lọpọ̀ wọn sọ́dọ̀ wa ń bì báwọn Gàmbàrí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nu bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nu bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nu bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nu tó pé à ń ra àwọn lẹ́rú ṣeré àwa náà ní wọn àkà wọn kún nǹkan kan títí di àsìkò ẹnu ọjọ́ mẹ́ta ló ẹsẹ̀ ń yàtọ̀ àwa báwo èèyàn dábàlà ẹ̀yin mélòó lẹ́wà wọ́n mọ̀ gbọ́ èèyàn mẹ́ta ní bẹ́ẹ̀nu ọkọ̀ àti Gàmbàrí kan tí Yorùbá máa wí nù torí pé ojú ẹrú ọjọ́ náà la fi ń wò wọ́n ojú ẹrú ọjọ́ náà ni ṣùgbọ́n lásìkò yìí tí ọlá ìjọba Àmínà náà ti lọ rẹpẹtẹ ọlá Ọ̀yọ́ náà ń bẹ Ọ̀yọ́ empire ó ń bẹ níbi tó ń bẹ digbí àwọn àáfàá ni wọ́n wá ń lò torí ọ̀nà òwò ń bẹ láti Ọ̀yọ́ ni o Ìjẹ̀bú ni o Ifẹ̀ ni o
ilẹ̀ Ondo ni o, ilẹ̀ Èkìtì ni o, ilẹ̀ Dàọ̀mì ni o, gbogbo wa náà bá a ṣe ń ṣòwò lọ sí Kánò nu táwọn náà sì ń ṣòwò wá tó ṣe pé ọjà Kẹ̀sán Ọ̀yọ́ àwọn òyìnbó tó bá ọjà Kẹ̀sán Ọ̀yọ́ tijọ́ ní Ọ̀yọ́ ọ̀rọ̀ wọ́n ròyìn wọ́n fẹnu tì pé àwọn ò lè ka population àwọn èèyàn tí ń ná ọjà yìí pé ṣùgbọ́n táwọn mọ̀ ní wípé wíwọlé jíjáde níná ọjà yìí àwọn èèyàn tí ń wọ ọjà yìí tí wọ́n ń jáde wọ́n lé ní mílíọ̀nù ní wíwọlé jíjáde ọjà Kẹ̀sán. àwọn àáfàá wa ń bẹ ìlọ́wọ́ àfàyè pé lọ́jà oríṣiríṣi nǹkan ní máa ń dọ́jà bí ìlú ọba dá ọjà ni ó ti bẹ̀rẹ̀ bí ọ̀tẹ̀ ọba bẹ̀rẹ̀ ọjà ni ó ti bẹ̀rẹ̀ níjọ́un àṣẹ́kùbọ̀ rẹ̀ sì ń bẹ dì sí yìí náà lọ́jà náà ni torí pé ilẹ̀ Yorùbá gbogbo ohun tá a bá ṣe tá a bá tí ì dọ́jà àti ìṣe ẹ rí nígbà tí orin tí kinní kọ ṣé Vasco da Gama kọlọ́kọ́ kọrin ni tí ìyàwó àìná tó kọ kí lorúkọ mo gbàgbé ọkọ ẹrẹ́ mi ló tó kọrin tá a máa ń porúkọ orin yìí bọ́ lọ́jọ́ sọ́lọ́jà sọ́lọ́jà ẹ lọ sọ́lọ́jà iná ní Adébísí Táyé Kọ́rẹ́sì náà tún wá kọ sọ́lọ́jà sọ́lọ́jà ẹ lọ sọ́lọ́jà tó rọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ tẹ́ ẹ bá tí ì sọ lọ́jà ẹ tí ì sọ̀rọ̀ ijó tẹ́ ẹ bá jó tẹ́ ẹ bá tí ì jó lọ́jà ẹ tí ì jó ayẹyẹ tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ bá tí ì kó dọ́jà ẹ tí ì ṣe. èmi bá àwọn àgbàlagbà èmi ọba ṣùgbọ́n mo láwọn ẹ̀gbọ́n mo láwọn èèyàn tó ṣe pé àwọn gbogbo tí ọmọ ilé kí ó bá ń ṣe mòlúdì wọn ó dòde ọjà Aba ń bàdàn ọjà Aba náà lọ́jà ńlá Ìbàdàn kí wọ́n tó padà ẹni tó bá ṣe nǹkan tí ọba tí ìdọ́jà Aba irọ́ ni bẹ́lẹ́gún náà bá débẹ̀ irọ́ ni gbogbo ohun tẹ́yìn bá ṣe láyé torí pé ọjà àlúnú ẹ gbọ́dọ̀ dé ọjà torí pé ẹni tá a mọ̀ bá àbá ń lé àbá lọ́jọ́ ọjà. ìní ń jẹ́ wípé ní ọjà wa lẹ́ẹ̀tì wá máa rí oríṣiríṣi nǹkan báwọn èèyàn ṣe wá ń wá láti ilẹ̀ Haúsá ìwọ́n ń wá láti Egypt wọ́n ń wá láti Sudan wọ́n ń wá láti Mali wọ́n ń wá láti Ghana Senegal ní Burkina Faso ní gbogbo wọn bí wọ́n ṣe ń wá ná ọjà nu tẹ́ mọ́ Chad bẹ́ẹ̀ ṣe wá máa ń ná ọjà Akẹ̀sánù lọ́yọ̀ọ́lé kì í sì ṣe tí ọjà Akẹ̀sán ni wọ́n kọ́kọ́ ná ibi ìsìlámù àkọ́kọ́ téèyàn parẹ́ mọ́ àwọn èèyàn lára iná ní ọjà Ìgbòmẹ́kùn ọjà àkọ́kọ́ nù ọjà Ìgbòmẹ́kùn parẹ́ látara òṣùpá jìó tá a rí mọ́ ẹ bá ń bi wọn o bó lọ̀rọ̀ òṣùpá jìó ṣe lọ wọ́n jí ni o wọ́n ta ni o ọ̀sọ̀nù ni o lára òṣùpá jìó tá a fi nọjà Ìgbòmẹ́kùn àwọn bàbá wa ti lo nǹkan lọ nílẹ̀ Yorùbá lẹ́yìn ìgbà tó kú òun bẹ́ẹ̀ ló wá di ọjà Akẹ̀sán àwọn ìlú mi náà ní ọjà ṣùgbọ́n Akẹ̀sán ní baálé ọjà wọn ò lè pè lọ́ba torí pé wọ́n gbà pé Aláàfin lọ́ba wọ́n wá gbà pé gbogbo nǹkan tó bá tún dà bẹ́ẹ̀ níta lè pè pé bàbá gbogbo nǹkan ká pè ní baálé ọjà pé gbogbo ọjà kọjá kó wù ká ní Akẹ̀sán yìí náà ní gbogbo ayé ọ̀wá náà bá a ṣe ń lọ́jà Bọ́lá Ìgè international market nìbàdàn lónìí tó ṣe pé tẹ́ ẹ̀ bá dé Ìdúmọ̀tà lẹ́kọ̀ọ́ àti ìṣòwò owó tí ìbúyọ tó wá lọ ìlú kọ̀ọ̀kan alọ́jà bẹ́ẹ̀ nílé Ifẹ̀ ká tó wá tó ṣe ọjà tuntun nílé Ifẹ̀ èmi débẹ̀ gbogbo 2005 mo bá wọn náà
Àtàkùmọ̀sà ń bẹ nílẹ̀ Ìjẹ̀ṣà. Wọ́n náà máa kọ ọjà ṣẹ̀ǹbáyé ìlú rẹ̀ kí gbogbo ayé ọmọ bọ́ọ̀lù. Wọ́n náà máa táìpù ọjà ṣẹ̀ǹbáyé ìlú rẹ̀. Àwa táwa lórí TikTok ẹ máa power tap, ẹ jẹ́ ká wọ 50,000. Àwa táwa lórí TikTok ẹ máa power tap 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 tap. Ọ̀rọ̀ ọjà nu. Iye ọjà mùsùlùmí ó wà, kírísítẹ́nì ó wà, ẹlẹ́sìn oríṣiríṣi ni ó wà. Àwa láwọn ẹ̀sìn tí wá ń bì, a sì láwọn òrìṣà tiwa tá a ti sọ di ẹ̀sìn tó ṣe pé a máa ń bọ wọ́n. À ń bọ wọ́n tá a níbẹ̀. Àwọn tápà náà ní tiwọn. Ilé ẹ̀sọ́ pé ààyè gba tápà ọ̀nkọ́lé oní ìgúnnukó. Àwọn náà ní oríṣiríṣi àwọn òǹkàlùkù ló ní tiẹ̀. Wọ́n ó mú wá nínú wọn àgbà míì. Àwa náà ó mú tiwa lọ sọ́dọ̀ wọn. Nínú ntọ́wádé kẹ́yìn nígbà ọlọ́ọ̀yọ́ buyọ iná ní Islam. Àwọn ọba wa ń lo àwọn àáfàá fún kíkọ nǹkan, kíkọ ìtàn. Wọ́n ń lò wọ́n. Àwọn nímọ̀ mọ̀ọ́kọ mọ̀ọ́kà tí wọ́n bá fẹ́ kọ lẹ́tà sí ọba ni wọ́n ó lò. Ilé èyí tá wá lò kẹ́yìn iná ní ìgbà tá ń jagun Kírìjí. Ẹ lọ wo ọ̀rọ̀ bàbá Sheikh Adam àti wáàsí wọn. Ẹni bàbá fi sọ pé nígbà tó di pé ọ̀rọ̀ Kírìjí ṣẹlẹ̀, Ààrẹ Látòsà ni, Balógun Kẹ̀rẹ́ Ìjẹ̀bú ni, Nírẹ̀mọ ni o, Igbá ni o, àwo kí lorúkọ Balógun àwọn Haúsá àwọn Ìlọrin tó wà ní ibùdó Ọ̀fà yìí. Gbogbo wọn ò lè bẹ́ Elékòó sọ̀rọ̀ direct. Ìmáàmù Èkó ni wọ́n ń bá sọ̀rọ̀, àwọn sáfù àgbà ni wọ́n ń bá sọ̀rọ̀. Kí ló fà á? Wàsíkà lẹ́tà tí wọ́n kọ tó bá dé mọ́sálásí Èkó ni ó dé sí. Àwọn ni wọ́n kà, àwọn wọn ò mú lọ ọ̀dọ̀ ọba, àwọn ni wọ́n kà, àwọn ni wọ́n tú fún ọba Elékòó. Sheikh Adam náà mẹ́nubà wọ́n já mọ bí wọ́n ṣe lò tí ẹ̀ńtà lò kán ìnú kó tó di pé ìmọ̀ ti Gẹ̀ẹ́sì wá gbalé gba oko. Ìmọ̀ kéwú la fi ń kọ ìwé. Àwọn àfáà ìdí ni tó ṣe pé mọ́sálásí àwọn àfáà kèé jìnnà sí ààfin ọba. Ìyàtọ̀ ní pé wọ́n rí gẹ́gẹ́ bí ẹ̀sìn, àwọn ò rí gẹ́gẹ́ bí ilé òòṣà. Ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé òòṣà ìmí ó wà nínú ààfin, ìmí ó wà lẹ́gbẹ̀ẹ́ ààfin. Tẹ́ bá máa wo àwọn ìlú ìṣẹ̀ǹbáyé, nǹkan kan tí wọ́n bá dá sí òòṣà ìlú kèé jìnnà púpọ̀ sáàfin. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ mọ́sálásí ìlú ṣe rí. Ṣùgbọ́n gba Christianity dé kò dúró ń lù. Christianity ò dúró ń lù. Ọmọ ń gbọ́ etí ẹ̀ takété bíi chọ́ọ̀chì oko. Ẹ̀yìn ìlú ni wọ́n ń gbé chọ́ọ̀chì sí. Kí ló fà? Àwọn òyìnbó làwọn ò fẹ́ míngù máa wá kí a má bàa kó àrùn ràn wọ́n. Lóòótọ́ sì ni àwọn náà sì kó àrùn wá. Ọ̀pọ̀lọpọ̀ àrùn àwọn wọn kárùn wá Áfíríkà. Ọ̀rọ̀ pọ̀ lórí èèyàn ìlànà. Àwọn èèyàn wa dúdú ń kún wọn lọ́wọ́ ni láwọn tó ṣe wípé wọ́n ti jágbà lóko ẹrú tí wọ́n ti wá tọ́ wọn níwèé. Wọ́n jọ́pọ̀lọpọ̀ gbà torí pé àwọn missionary fẹ́ rí wọn lò, ẹja káwọn eléyìí níwèé. Àwọn tí wọ́n rí kọ́ níwèé òun wọ́n wá ẹ sáà dábí tẹ́ ẹ ti wá mọ̀ ọyẹ wá lọ. Ẹ má bí wàá gbé lẹ́tọ̀kẹ́ ní ń dà wá láàmú. Àwọn táwọn òyìnbó ti wá kọ́ níwèé, àwọn ni wọ́n wá ń rí lò. Ẹgbọ́ tiwa, ẹgbọ́ tiwọn. Lára àwọn táwọn òyìnbó rí lò iná ni Bishop Ajayi Crowther, ọmọ Ọ̀yọ́ lòun. Ọmọ Aláàfin Abíọ́dún Adégóòlù ni, ṣùgbọ́n Ìṣóògùn ìlòun wà. Tógun Fúlàní fi ṣe wọ́n lọ́sẹ̀. Ó sì kéwú. Ajayi Crowther ó kéwú. Kí wọ́n tó rọ́ Aláàfin àti ẹ̀sọ́rọ̀ Aláàfin Abíọ́dún Adégóòlù. Aláàfin Agbólú Ajé gan fúnra rẹ̀ Mùsùlùmí ni. Ṣùgbọ́n orúkọ Yorùbá wọn ni wọ́n ń lò.
ìní wọ́n ń gbé sórí ju orúkọ ìjẹ́ mùsùlùmí lọ. Iná ni Aláàfin Adéníran Adéyẹmí. Èèyàn mélòó ló mọ orúkọ rẹ̀? Ó sì lọ Mẹ́kà. Alhaji Aláàfin ni a tún máa ń pè. Alhaji Aláàfin Adéníran Adéyẹmí, mùsùlùmí sì ni. Ló bí bàbá wa Lámídì Àtàndá Adéyẹmí kẹta, bàbá tiẹ̀ l'Adéyẹmí kejì. Alhaji Aláàfin ni àáfàá ni ó sì kéwú. Àjàyí Crowther wá kéwú. Iná ẹlẹ́ẹ̀fin rí pé nígbà tó ń tú Bíbélì sí Yorùbá, àdúrà ló lò dípò ìwúre. Èdè Lárúbáwá ni, torí pé ó ti gbalẹ̀ láàrin Yorùbá. Ńlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá fi wá ròyìn pé inú èdè Lárúbáwá láti yọ èdè Yorùbá. Rárá, àwọn àáfàá ti wà tipẹ́ ni. Kò sí gbogbo nǹkan tá ẹ sọ nínú èdè Lárúbáwá tí Yorùbá ò lédè tiẹ̀ fún. Irú àlùbáríkà, ìbùkún là ń pè é. Sánmọ̀, òfurufú, ojú ọ̀run, òfurufú ni Yorùbá ń pè sánmọ̀. Ìmọ̀ fi sọ pé ẹ dárúkọ nǹkan nínú èdè Lárúbáwá tá ẹ ń sọ tá ẹ rò pé à ń yá lò nínú èdè Yorùbá lónìí tí Yorùbá wà lédè fún. Àfi tí Yorùbá ló kọ fún tí Lárúbáwá ò ló kọ fún. Torí èmi ọmọ tí Lárúbáwá pè àgbálùmọ̀ wa o. Èmi ọmọ tí Lárúbáwá pè ìsápá. Èmi ọmọ tí Lárúbáwá pè àgbáyún, torí wọn ò ní. Wọn ò ní. Èyí tí wọ́n bá ní ni wọ́n ò lò ó kọ fún. Èyí tí wọ́n bá ní ni wọ́n ò lò ó kọ fún. Èyí tí wọn ò bá ní wọn ò ní lò ó kọ fún. Irú orógbó wa ní ìsẹ̀mí ọmọ tí wọ́n ó pè torí wọn níbo lórógbó tẹ̀ ti fẹ́ wù lọ́dọ̀ wọn. Lí irú bẹ́ẹ̀ iná ẹni wòlíì ló ti wọlé sínú èdè táwọn Christian lò nínú èdè Bible. Wòlíì èdè Lárúbáwá ni. Wàlíì ọ̀rẹ́, wòlíì Ìlọrin ń lò, Ìsìlámù ń lò. Iná ẹni wòlíì, iná ẹni ọ̀rẹ́ Ọlọ́run ní wá ń lò fún àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ Ọlọ́run. Ó ń bẹ bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àmì ṣe wọlé nínú títú Bíbélì tí Bishop Àjàyí Crowther tú, torí ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àáfàá dáadáa. Ó dẹ̀ gbajúmọ̀ nílẹ̀ Ọ̀yọ́. Àmì àṣẹ ni Yorùbá ń wí. Àṣẹ. Tẹ bá láwọn àáfàá wa, èmi bá lẹ́nu àwọn bàbá wa, àmì náà, àmì àṣẹ wọ́n fi parí ẹ̀. Wọn ò ní fẹ́ dá àṣẹ lásán wí. Àwọn àáfàá wa gbé àmì àṣẹ, àwọn àáfàá ò fi parí ẹ̀, torí pé àṣẹ ni tí àwa ń lò. Tí wọ́n bá wúre fún yàn, ire ni ẹ̀yin ń pè ládùúà, ire ni Yorùbá ń pè. Tí wọ́n bá wúre fún yàn, àṣẹ láàwù. Àṣẹ. Tẹ bá wò, mo wà lára àwọn bí ó tiẹ̀ ti lé ní ọdún 15, ó ti lé lógún ọdún. Mo wà lára àwọn tó ń pariwo ńgbà náà pé wọ́n máa ṣeré Yorùbá, wọ́n máa ṣe àmì. Irọ́ o, àṣẹ ni Yorùbá ń wí o. Adúpẹ́ yín ó ti kásẹ̀ ńlẹ̀ nínú gbèrè ìbílẹ̀ Yorùbá. Ojú wọn ti kásẹ̀ ńlẹ̀ ti pẹ́. Ìwánu lẹ́yìn ìgbà tí àwọn Christian missionary náà dé, àwọn ọba tún rí wọn lò. Àwọn ọba náà tún rí wọn lò torí ìwé Gẹ̀ẹ́sì ti dé. Ìní èyí tí Aláàfin ṣe àmúlò wọn. Iná làwọn bishop tí wọ́n lọ bá nígbà ogun Kírìjí ń ṣẹlẹ̀, tí wọ́n bá kọ lẹ́tà sí ọ̀gágun Gẹ̀ẹ́sì tí ń bẹ lÉkòó. Wàá ràn mí lọ́wọ́, àwọn èèyàn mi fẹ́ para wọn tán. Ẹnu mi ò sì ká wọn mọ́, wọn ò gbọ́rọ̀ sí mi lẹ́nu. Ìní àwọn Christian missionary fi bá Aláàfin kọ lẹ́tà sí Èkó. Aláàfin ṣe àmúlò wọn. Ṣùgbọ́n àwọn àfáà náà, Aláàfin sì ń ṣe àmúlò àwọn àfáà. Àwọn tẹ́ ń wà, àwọn tẹ́ ń jagun náà, wọ́n ń ṣàmúlò wọn. Gbogbo lẹ́tà tí wọ́n bá fẹ́ kọ s'Ékòó, mọ́sálásí ní dé sí. Bí ọ̀rọ̀ ìjẹ ìmáàmù Ọ̀yọ́ tòní, ìpìlẹ̀ tá a fẹ́ ká mọ̀ ni wípé àwọn àáfàá wọ́n ti ní í ṣe pẹ̀lú ìjọba ilẹ̀ Yorùbá tipẹ́. Kí wá ṣe bí tòní táwa fẹ́ máa gbé tàn lágbè òdì.
ẹ rí inú orin tán máa kọ ayé là bá fà àwọn onífá ayé là bá fà ayé là bá mọ̀lẹ́ ayé là bá fà o ayé là bá mọ̀lẹ́ ọ̀sán gangan nígbàgbọ́ wọlé dé torí náà fi pè lọ́sàn gangan náà ní ìgbà táwọn òyìnbó gẹ̀ẹ́sì ìgbà àwọn pọ́túgà dé Christianity ọ̀bá wọn dé àwọn wá ṣòwò wọn lọ ṣùgbọ́n nígbà tí British ń dé Christianity tẹ̀lé wọn dé ìní rẹ́kọ́ọ̀dù yóò fi pẹ́ ṣùgbọ́n Islam àwọn bàbá wa abáláyé ni torí pé sẹ́túrì ti lọ lórí ẹ̀ ẹgbẹ̀rún ọdún náà tó lọ lórí ẹ̀ láyé ìgbà táwọn bàbá yìí ń kọrin ṣùgbọ́n àwọn àfáà náà ń jẹ́ minority síbẹ̀ orúkọ ẹ̀sìn kan ni wọ́n ń jẹ́ wọ́n ní súnà ìsìláàmù ni wọ́n èlò nílẹ̀ Yorùbá ńgbà náà torí nǹkan ìtìjú ni nǹkan ìtìjú ni èèyàn mélòó tí ìbá ṣàwà òpin tata bá sọ fún yín pé látòsà àbàdàn tẹ̀ ń wò tó sàǹbẹ̀ láàrin orúkọ rẹ̀ mùsùlùmí ni títún máa ń kírun lójú ogun Babalọ́lá ọmọ ògbórí ẹ̀fọ̀n bàbá àti ẹ̀ ò ṣe ìsìláàmù àmọ́ Babalọ́lá mùsùlùmí tí máa ń kírun tí máa ń wé láwàní ni Ọ̀ṣúndínà ṣẹ́gbókọ rẹ̀ Ọ̀ṣúndínà bàbá páńpá òwe láwàní lọ kó Fúlàní lójú mùsùlùmí ni iná kojú àwọn ọmọ rẹ̀ pàpà wá di àrọmọdọ́mọ ẹ̀ pàpà wá di ìmáàmù Ìbàdàn mùsùlùmí ni àmọ́kọ̀ ìsìláàmù gbà wọ́n tá à ń dákọ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà ni Balógun Lásìlọ tí ó jẹ́ Balógun fún Kúrúnmí Àjàdí Ìgò mùsùlùmí ni àmọ́kọ̀ ìsìláàmù rẹ̀ torí pé nígbà náà a gbà pé identity wa iná lórúkọ wa kò sígbà tó bá yá náà bóyá èmi gòtì èmi ò yọ̀ǹda ọkọ mi ń lo ọkọ̀ bílẹ̀ mi tán yányán torí ń ṣe wá lọ́sẹ̀ ìfi òpin yá sí wa à ń jẹ́ ọkọ̀ lárúbáwá à ń jẹ́ ọkọ̀ àwọn òyìnbó à ń jẹ́ ọkọ̀ nú báíbù àwa ń sọ orúkọ wa nù ṣùgbọ́n kò wá ní burúburú àti kírísítẹ̀nì àti muslim ká ju oríkì wa nù àní ju oríkì nù bọ́jẹ́ pẹ́ lòmí ò fẹ́ kí wọ́n pè lóríkì òun mọ́ lónìí àní ju oríkì nù bẹ́ẹ̀ dẹ̀ ni n ti ń so wá pọ̀ nù identity wa nù láyé torí pé bá a bá ti rí bí ẹ bá kọ lájì lẹ̀ ní ìsìn báyìí lájì ní ìsìn àlájì lẹ̀ lòmí máa ń pè ṣùgbọ́n àbáàsì àwọn ètò gbà ó kọ mùsùlùmí ni làbáàsì ó kọ árábù ni ṣùgbọ́n lájì àwọn èèyàn ní mọ̀ pé lájù ọlájù wọn ní ẹsọ di lájì ọlájù wọn ilé ẹsọ di lájì lájù wọn ni àwọn èèyàn ní mọ̀ yàn wọ́n tó rò pé lájì náà orúkọ lárúbáwá ni ó sì wọlé torí pé ńgbà ibi lájù tó yẹ kí wọ́n fún ní dóòmọ̀ wọ́n bá fún ní kẹsrọ̀ lọ́ba di lájù ni lọ́ba di kẹsrọ̀ tó gbà ló change ó kọ àwọn bàbá wa nù bẹ́ẹ̀ ló sì wá jẹ́ Aláàfin ló wá ń ní wọ́n àwọn àfáà wọ́n sì ń forí balẹ̀ fọ́ba ìní wá ń yàn wọ́n nígbà tí a ti bà tó wá gbé ọ̀lẹ́ nígbà jàǹbá ṣe wá ó sì ti wà lágọ̀ọ́ ọjà òun náà ló mú ìmáàmù rẹ̀ ó láàfáà tí wọ́n máa ń tẹ̀lé láwọn àfáà rẹpẹtẹ lára àwọn tó hàn jù nù wọn náà làwọn akéwùgbẹrù òun náà ló mú ìsìláàmù. mo rò bá ti bọ́ sórí airtel báyìí tàbá túwò tí airtel bá dáa ẹ má bínú nẹ́tíwọ̀kì ẹni ń dà wá láàmú. ìwà ni ó jẹ́ yí pé Àtìbà Abíọ́dún Adéwìnbí tọ́jú ọmọ fún Aláàfin Abíọ́dún Adégòólú onáàlá Aláàfin àkọ́kọ́ lọ́yọ̀ọ́ tẹ́lẹ̀
òun náà ló wá mú ìmọ̀le wọbẹ̀ ló mú ìsìláàmù wọbẹ̀ ó mú ìsìláàmù wọbẹ̀ wọ́n kọ́ mọ́sálásí nínú àwọn àáfàá rẹ̀ náà ìwọ ni ọmọ kírun fún wọn toró náà kéwú níwọ̀n bá tiẹ̀ ó kéwú Àtìbá kéwú ó ṣòka Kùránì Aláàfin Àtìbá ó kéwú ṣùgbọ́n gbogbo wọn ò sọ orúkọ Yorùbá wọn nù ilé òjá mọ orúkọ ọmọlé wọn ilé tí èbá sì ṣe pé tí wọ́n bá sọ fún kò fi ní mọ̀ pé mùsùlùmí ni wọ́n ó dàbí ọ̀rẹ́ mi kan ni nígbà wà ní Inspiration FM àtújọ wà engineer ni àtújọ wà nílọrin engineer Ọláolú George àfáàdẹ ni kírunkírun ni nígbà bá ti wá gbọ́ tá a ti gbọ́ Ọláolú George téèyàn sọ pé ó kọ ìsìlámù dàmbẹ engineer Ọláolú George bẹ́ẹ̀ dẹ̀ ni mùsùlùmí ni kódà dò ní gan ẹ̀mí gan ti ẹ̀bí lè àfi tí bá parí ètò tí bá ti ẹ̀bí pé engineer Ọláolú George níbo tí ẹ̀ fẹ́ mọ orúkọ ìmọ̀lé rẹ gan so bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ àwọn bàbá wa wọ́n ń gbé orúkọ wọn lárugẹ ṣùgbọ́n ìwà ṣe ìsìlámù wọn kò ní wọ́n mọ̀ sọ̀rọ̀ olé ìlọ́fà àwa ó sọ̀rọ̀ ilé wa o àwa ó sọ̀rọ̀ ilé wa o ẹ̀sìn kan ò pé òwe ẹ̀sìn kan ò pé káwa má sọ̀rọ̀ àwa ó sọ̀rọ̀ ilé wa o wọ́n ń ṣe ìsìlámù wọn ò jáwọ́ nínú orò wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ò jáwọ́ nínú ẹbọ ọ̀nà bòmí ìlèyàn táwọn àfáà míì fi dé bá wọn àwọn kan ò ṣẹbọ àwọn kan ò ṣorò ṣùgbọ́n àtàwọn tí wọn ò ṣẹbọ àtàwọn tí wọn ò ṣorò wọ́n gbà pé ẹbí kan náà ni wá wọn ò balẹ̀ Yorùbá jẹ́ lọ́wọ́ á jẹ́ pé Aláàfin ni wọ́n á yan ìmáàmù bí ọ̀rọ̀ ṣe ń bọ̀ ti pẹ́ nù wọ́n kà wọ́n kún ara wọn ìjòyè Aláàfin tí wọ́n ṣe ń wúlò fún ìlú bọ́rọ̀ ṣe ń bọ̀ nù. nam ọwọ́ adébẹ̀ lónìí mùsùlùmí ti wá pọ̀ nílẹ̀ Yorùbá pàápàá mùsùlùmí pọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ń bì ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Èkó apọ̀ dáadáa lọ́nà bẹ́ẹ̀ population mùsùlùmí ò tó nǹkan ní Èkìtì àti Oǹdó fi gbogbo ara tó nǹkan wọ́n bẹ́ẹ̀ náà mọ́ wọn ò pọ̀ tó ó wá ń jẹ́ wípé àwọn àti ibi tí wọ́n pọ̀ sí àti ibi tí wọ́n ò pọ̀ sí àwọn ìmáàmù náà wá ń jẹ́ aṣojú àwọn ìjọ àbáwọn ẹlẹ́sìn ọba bá fẹ́ bá wọn sọ̀rọ̀ olórí wọn náà ni ó pè táwọn náà bá dẹ̀ ní nǹkan tí ń bà wọ́n nú jẹ́ olórí wọn wọ́n lọ bá ẹ̀ bá wa lọ bá ọba tó wá dé bẹ́ẹ̀ náà lọ́dọ̀dọ̀ àwọn ìjọba ń bẹ lọ́dọ̀ àwọn Christian náà wọ́n láwọn pé ti Christian tó fi yàtọ̀ ní pé ìjọ Ọlọ́run ṣàánú àwa Christian ni o àkànṣá àpọ̀ ní domination lọ rẹpẹtẹ tá à ní bára wa sí Catholic ò lè lọ Redeem lọ jọ́sìn Anglican ò ní lọ CAC Kérúbù ò ní lọ ó ti yẹ in Deeper Life ṣùgbọ́n tí àwọn mùsùlùmí wọ́n gba ìjẹ́ olórí ìjọ kan ó tètè wúlò lọ́dọ̀ wọn torí wọ́n gbà yí pé bákan náà làwọn ó ṣe kírun ìlànà ìjọsìn àwọn náà bákan náà ni béèyàn bá ń ti àjò bọ̀ kọ́sà àti wọ́n mọ́sálásí kókó bẹ̀ kó kírun ni yín ọ̀sán báwọn náà ò ní dúkù láàrin wọn o pé níbi tí wọ́n bá ṣùgbọ́n àlejò tí ń bọ̀ àbí kíní ó ti mọ̀ pé òun ó kírun ni ẹ̀yin lẹ bá àbáwá kírun dákẹ́ ní kèsì bàbá ìmáàmù ló kírun fún wa òun ti lọ́ntì ẹ̀ wọ́n ń wúlò fọ́ba dòní láwọn ìmáàmù ìní yíyan ìmáàmù ló ṣe pàtàkì kódà kó jẹ́ Christian lọ́ba tí ń bẹ́ńbẹ́ yóò lọ́wọ́ sí jíjẹ ìmáàmù nílẹ̀ Yorùbá wọ́n sì ń lò pẹ̀lú àlàáfíà torí pé òfin ẹ̀sìn iná ní pé ká bọ̀wọ̀ fáwọn èèyàn èmi ò wá rí ẹ̀sìn kan àbí ìlànà kan tí bá ti wá ń kọ́yàn pé ká yájú sí àgbà ká yájú sí ẹni tó jù wá lọ ẹ fura sí pé kì í ṣe ìlànà ẹ̀sìn ló ń tẹ̀lé ó ń tẹ̀lé fẹ́nu ara ẹ̀ ni.
ìdí wa nù tó ṣe pé ta láàfin láàrin àti wá yan ìmáàmù wọ́n wá yan barrister Bilal Akínọlá Hussein Akéúgbẹ̀rú ní ìmáàmù Ọ̀yọ́ wọ́n sì ti wé láwàní fún lánàá àwọn ni wọ́n kírun jímọ̀ fún wa lónìí àwa kí gbogbo Ọ̀yọ́ a kí yín kú oríire a kí gbogbo Yorùbá a kí yín kú oríire a kí bàbá wa ìmáàmù tuntun a kí wọn kú oríire bí ọ̀rọ̀ ṣe jẹ́ ìpìlẹ̀ lò àwa tá a bá wá gbọ́ láti ìpìlẹ̀ á pàpà lọ gbọ́n tá a ti sọ ń bọ̀ wákàtí kan kọ́rọ̀ ọmọ bà wá tako làákàyè àbí kọ́ bá lè yanjú á sì tó máa rí wò lórí YouTube tí ó pè mo dúpẹ́ àwa tá a wà lórí TikTok bá ṣe ń Power Tap kó tó di pé àwa bọ́ sí ẹ̀kejì àsìkò chai. Ètò tá a fẹ́ ṣe ní December 28 ó ti súnmọ́ GTB Bank náà là ń lò iná ní 0725943605 lẹ́ẹ̀kan sí 0725943605 Laji Abbas náà lábà ń bẹ̀ àwọn tá a sọ wà lórí TikTok a lè fún wa ní gift torí àsìkò jumat àwa ń gbọ́ àwọn èèyàn àwa ń gbé sùmọ̀mí ọ̀rọ̀ lórí báwọn kan afẹ́mọ̀fẹ́ nìkan ṣe yẹyẹ ìmáàmù ọ̀bọ́ sí kinní kan ọ̀bọ́ sí ṣé ìsìláàmù nu wáìlú lèkólì òmọ́zàtì lùmọ́zàtì ń kọ́ irú wọ bẹ́ẹ̀ alukurani sẹ́bi-lé ọ ṣé ìsìláàmù náà lẹ́ ń ṣe mọ̀ ń bọ̀ lẹ́yìn èyún ọ̀rọ̀ rábítà ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ kí ló fọ ọmọ àparò àsọlé lẹ́yìn èyún ọ̀rọ̀ pé ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Lárúbáwá ta ló jura wọn lọ ìjà ìtàn wọn fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ amẹ́nubọ̀ ọ̀rọ̀ òwò ní àsọlé àmẹ́ foríjì mi àsìkò jímọ̀ ti tó àsọlé pẹ̀lú ògbọ́lọ́ àpàdé láyọ̀ ire o.